Ẹ̀lẹ́ o ẹ̀yin tèmi báwo ni ṣàlàáfíà ni mo bá yín ẹ kú iṣẹ́ ìní gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò wa ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní stars ní last live show ẹ ṣé mo dúpẹ́ kéèsì tèní ó ń gbé wa lọ sí South Carolina ní America nílùú kékeré kan tí wọ́n ń pè ní Woodruff ọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ ní 2016 kódà irú àwọn kéèsì báyìí máa ń jẹ́ kẹ́rù àwọn èèyàn bà mí alábàjọ tọ́lọ́run fi sọ pé látijọ́ tóun ti ń ṣe nǹkan òun ò kábàámọ̀ rí àfijọ́ tó ń dáyàn ẹ̀mí èèyàn jìn àwọn èèyàn burú níjọ́ tá à ń wí àwọn ọlọ́pàá wọ́n ń ṣèwádìí wọ́n ń wá ọkùnrin àti obìnrin kan tí wọ́n sọnù tí wọ́n pòórá ládùúgbò àwọn ẹbí wọn lọ fẹjọ́ sọ ọlọ́pàá pé lágbájá àti lágbájá báyìí láti bí ijọ́ mélòó kan tí ẹ ti jáde àárí wọn kí wọ́n padà wọlé wá ṣẹ̀dẹ̀ mọ́ tó di ọjọ́ kan bá ti fò àwọn ọlọ́pàá máa bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí ìwádìí yẹn ló wá gbé àwọn ọlọ́pàá lọ sí orí ilẹ̀ kan ilẹ̀ yẹn náà ẹnìkan ló ní ṣẹ̀mọ̀ bí oko ńlá ni ibẹ̀ tóbi gan ó sì wà ní ojú ọlọ́mọ òtó níbẹ̀ wà kì í ṣe àárín ìlú rárá nígbà táwọn ọlọ́pàá dé ibẹ̀ níbi tán ti ń wò kiri pé kán tiẹ̀ rẹ́ ní fojú jọ tí wọ́n béèrè pé lágbájá báyìí là ń béèrè o ni wọ́n ti ń gbọ́ gbìgbìgbì gbìgbìgbì tẹ́nìkan pariwo tó ń lu bígbà téèyàn ń lùbì kan nígbà wọ́n ṣàwò tí wọ́n ṣàárín kiri pé níbo wá ní ariwo tí ń wá bí wọ́n ti rí kọ̀ǹténà tá à ń wí ni. ẹ ṣàmọ́ kọ̀ǹténà tá a máa fi kẹ́rù láti ìlú èbó lọ Nàìjíríà táwọn èèyàn máa fi ń ṣe ṣọ́ọ̀bù Nàìjíríà. nígbà wọn ò súnmọ́ pé ibẹ̀ láriwo tí ń wà kọ́ṣí náà bá rí àgádágodo márùn-ún ńláńlá tí wọ́n fi ti ilẹ̀kùn yẹn lẹ́nu kan àwọn ọlọ́pàá wọ́n bá ṣàmú tí wọ́n fi ń gérin wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí ní gé àwọn àgádágodo yẹn nígbà tí wọ́n máa ṣí ilẹ̀kùn yẹn kí ni wọ́n bá ẹni tí wọ́n bá ń bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ń jẹ́ Carla Brown ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n bá lọ́rùn ẹ̀ tí wọ́n so mọ́lẹ̀ arábìnrin bó ló ti rìn kí ló ń ṣẹlẹ̀ ló bá ní ẹ jèrè ọkùnrin tó ní ilẹ̀ yìí Todd Kohlhepp lórúkọ ẹ̀ òun ló so òun mọ́ bíi kódà òun ti wà ń bíi ó ti lé lóṣù méjì gbogbo èèyàn ló mọ Todd Kohlhepp lóòótọ́ òun ló ní ilẹ̀ yìí estate agent ní ìmọ̀ talé ìsì máa fi lé rẹ́ǹtì olówó gidi olórúkọ gidi èèyàn ńlá ni ní àárín ìlú lẹ́nu kan wọ́n bá ṣàtú ọmọbìnrin ilẹ̀ àwọn ambulance dé wọ́n gbé lọ sílé ìwòsàn pé kán lọ ṣe àyẹ̀wò ara ẹ̀ ẹ wá bí mi pé bó o ní kálà ṣe dé ìrònú kọ̀ńténà débi pé wọ́n wá ń so mọ́lẹ̀ ẹ máa bá mi ká lọ kéèsì yìí ó ní agbára nígbà tí wọ́n máa rí kálà nínú kọ̀ńténà ó jẹ́ nínú oṣù kọkànlá ọdún ìyẹn ní November lẹ́yìn bí oṣù méjì kí wọ́n tó rí yẹn òun àti àfẹ́sọ́nà ẹ̀ Charles David Carver ṣe mọ̀ pé mo ní estate agent ní ọkùnrin tó ní ilẹ̀ yẹn Todd ó ní àwọn ilé tó máa fi rẹ́ǹtì àtàwọn tí máa ń tà ẹ̀dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fọlẹ̀ wọ́n á fẹ́ kí ilé yẹn mí mọ́ bá ṣe ń ṣe Nàìjíríà mọ́ níbí ìwọ̀n ilé yẹn gbúdọ̀ ṣe é rí kálà ní ló máa ń lọ bá a tún àwọn ilé yẹn ṣe torí ẹ̀ ńgbà tí ó pe kálà wípé kó wá bá òun ṣiṣẹ́ ní orí ilẹ̀ òun kálà kò rò sí nǹkan kan ń bò jẹ́ pé òun ti ń bá a ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó wá pe Charles pé káwọn jọ lọ ṣe mọ̀ pé mo sọ pé bẹ́ẹ̀ kì í ṣe inú ìlú ibẹ̀ ta kété ibi ojú ọlọ́mọ òtó ní bí igbó níbẹ̀ àmọ́ èèyàn ń gbébẹ̀ ó nílé ń bẹ̀ ló bá ní kóun àti Charles jọ lọ wọ́n dẹ̀ jọ lọ níbo di ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta táwọn ẹbí wọn ò rí wọn ni wọ́n fi wá lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá ló fi wá gbá àwọn ọlọ́pàá dé ibẹ̀ àwọn ọlọ́pàá ṣàbẹ̀rẹ̀ sí ní ṣèwádìí àmọ́ n tó wá ràn wọ́n lọ́wọ́ ni pé mọ̀ pé àwọn tẹlifóònù àgbélẹ̀rọ tá a máa ń gbé kiri yìí ṣé ẹ̀wọ̀n pé láyé àtijọ́ wọ́n máa ń fa wáyà àti fóònù ní àìlè gbé fóònù kiri àmọ́ ilé orí afẹ́fẹ́ ní ti ń ṣiṣẹ́ nítorí ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe àwọn kinní àwọn mast tẹ máa ń rí tí wọ́n kàn wá rí àwọn àdúgbò míì wọ́n sanwó fáwọn ará abẹ̀ wọ́n gbé mast síbẹ̀ ìdí tán ṣe máa ń gbé síbẹ̀ ni pé kí àwọn kinní kan lè máa connect frequency àwọn ibi tó bá jìnnà gan sí mast ẹ mọ̀ rí pé network ẹlòmíràn mọ̀ gungi anyway àwọn ẹbí Charles àti Carla wọ́n ṣáà sọ fún wọn pé orúkọ wọn rèé lórí Facebook ẹ̀dẹ̀mọ̀ àwọn agbófinró àti àwọn Facebook wọ́n á gba warrant ní àti ilé ẹjọ́ pé àwọn àwọn ẹni báyìí àwọn communication Carla àti Todd gbogbo wọn ṣe ń sọ̀rọ̀
gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ lórí Facebook Messenger ló jẹ́ káwọn ọlọ́pàá kàn tọ́ ẹsẹ̀ wọn dé orí ilẹ̀ yẹn. Tẹ́ mọ̀ pé ó so kálà, ó so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ lọ́rùn, ó sì so lẹ́sẹ̀ kó má lè rìn jìnnà. Nígbà àwọn ọlọ́pàá wọ bẹ̀, wọ́n bá àwọn ògo omi oríṣiríṣi tí kálà ti mu, wọ́n bá ké. Ike kan wà, ibẹ̀ ni mọ́ ṣú sí tí mọ́ ń ṣe ẹ ti rí, ó fi air freshener síbẹ̀ kó òórùn kí òórùn lè mọ lé òórùn lọ. Ẹ̀rọ àwọn oúnjẹ àjẹkù tí yẹn ti jẹ, omi ó gbómi síbẹ̀ fún, ó fi toilet roll sílẹ̀ bẹ́ẹ̀ fún. Kọ̀ńténà yẹn ò ní window, gbára káká níná fi wà ń bẹ̀. Ẹ̀rí pẹ̀mí àwọn èèyàn dí, ẹ̀mí burúkú ń gbénú àwọn èèyàn. Kíní ọ̀hún gbẹmugbẹmu bí ẹrú olè. Náà bá bíi pé tó kálà, ìwọ ní kọ́kọ́ ló wá bí ebi wà àti Charles ni ẹjọ́ wáìn. Charles wá dà ló bá sọ fún wọn pé ẹ jèrè bàbá ọkọ mi. Wípé báwọn ṣe débẹ̀, Tọ́ọ̀dù bá ní òun bọ̀, òun fẹ́ lọ mú nǹkan. Nígbà tí ó dé, òun tìbọn lọ́wọ́ ni pé ká tó wí ká tó fọ̀ bó ṣe gbébọn fún Charles nìyẹn láyà lẹ́ẹ̀mẹ́ta. Ó ní lójú òun báyìí ní Charles fi kú o. Ó ní ṣọ́ọ̀kì tó tiẹ̀ kọ́kọ́ gbé òun náà bó ṣe wọ́ òun wọ inú ibì kan nìyẹn tó kó má mú gàrí sí òun lọ́wọ́ áńkọ́ọ̀fù. Ló bá ń sọ fún pé àbí ń pa ọ́ ni àbí ń ta ọ́ dànù ni. Lẹ́nu kan ṣá bó ṣá ṣe gbé wọn inú kọ̀ńténà tó so òun mọ́lẹ̀ nìyẹn láti bí oṣù bíi 2 àtijọ́ 5. Bóun dẹ̀ ṣe wà nínú kọ̀ńténà yẹn, bó bá lọ bó bá dé yóò gbóúnjẹ kéékèèké wá fún un, á tún fipá bá òun lò. Ó ṣáde òun mọ́lẹ̀ inú òkùnkùn síbẹ̀. Ó lóun wá wò ó pé bóun bá ń bó lórí ibú ìjàmpata eléyìí ọ̀rẹ́ mi ń lé gbòdò eléyìí ọkàn pa òun dànù ni. Ní tóun ó ṣe ni pé òun ó cooperate pẹ̀lú ẹ̀ lòun pé wèrè ẹ̀ lọ́kọ ìyàwó kó lè dẹ́mi òun sí. Ó ní aṣọ oríṣiríṣi fún un pé òun serial apààyàn lòun. Ó mọyé èèyàn tóun ti pa. Ó ní òun ti pa àìmọye èèyàn. Kálà ṣáà ń wò pé ibi abáde yìí kóun sá mọ̀ pé wèrè ẹ̀ lọ́kọ ìyàwó ni òun sá mọ̀ pé bẹ́ẹ̀ mi ọ̀bà tí ìbọ̀ níjọ́ kan òun rọ̀ náà sàkó ni. Lẹ́nu kan nígbà táwọn ọlọ́pàá ṣàtú Kálà lẹ̀ náà bá lọ bẹ̀rẹ̀ sí ní wá orí ilẹ̀ yẹn. Wọ́n ká wọn ajá lórí ilẹ̀ yẹn, wọ́n rí katapila yìí. Òun náà fi mọ̀ pé àwọn iṣẹ́ ibi kan ń lọ lórí ilẹ̀ yìí. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí túlẹ̀ tán ti ń tú gbogbo ẹ̀ ṣe ti rí mọ́tò Charles nìyẹn. Funfun lọkọ̀ yìí o, olórí ibú yìí ìyún Tọ́ọ̀dù ó rè fi ọ̀dà kún, ó wá da ewé bò ó káwọn èèyàn mọ́ lè tètè rí ọkọ̀ yẹn. Kódà tó bá jẹ́ pé wọ́n ń gbé bàálù kiri iṣẹ́ mọ̀ wọ́n láwọn bàálù tí wọ́n fi ń lọ ń wá àwọn orí ilẹ̀ yẹn torí ilẹ̀ yẹn tóbi gan 95 acres ó tóbi. Ṣe mọ̀ wọ́n lè rin gbogbo ẹ̀ tán irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ó pe àwọn bàálù tí wọ́n mọ̀ fi wọlé wọn ò ní lè tètè rí ọkọ̀ yẹn. Lẹ́nu kan nígbà wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ilẹ̀ ṣe ti rí ibi tí wọ́n ti ń gbẹ́lẹ̀ tí wọ́n ti ń wá ilẹ̀ wọ́n ṣàrókù Charles wọ́n tún wá rókù ọkọ àti ìyàwó kan Johnny Joe Coxey àti ìyàwó ẹ̀ Megan Leigh Macro Coxey. Ọkọ àti ìyàwó ni wọ́n ó sì pa wọ́n. Láti bí ọdún kan náà ti ń wọ́kọ àti ìyàwó yẹn tí wọ́n mọ ibi tí wọ́n wọlé sí. Ó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó sì sin wọ́n sórí oko yẹn sórí ilẹ̀ ẹ̀. Ṣé mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣèwádìí tí wọ́n rí Kálà wọ́n kọ́kọ́ rò pé bóyá ọ̀rọ̀ pé ajínigbé ni afipámúnimọ́lẹ̀ ni kidnapping ni. Ṣé mọ̀ pé nísìn ẹjọ́ ti yàtọ̀, ẹjọ́ ti dẹjọ́ apààyàn ó tún ti àdẹjọ́ serial apààyàn. Ní ọba rí ìbá Tọ́ọ̀dù ní ilé tó ń gbé pé tó ọ̀gbẹ́ni Tọ́ọ̀dù bó ni ọ̀rọ̀ ti jẹ́. Nígbà wọ́n sá tẹnu tó bá yẹ pé mo lè share fídíò yẹn ni tẹ́ bá rí bí ó tẹ̀sí ń kọ́kọ́ ń bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ ṣé kò tí ì mọ̀ táwọn ọlọ́pàá ti rí àwọn yẹn ṣe mọ̀ káwọn ọlọ́pàá wọ́n mọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ni tí èkó bára rẹ̀. Lẹ́nu kan ló bá ṣàjẹ̀wọ́ fáwọn ọlọ́pàá pé tó òun mọ̀ pé ti rókò àwọn mẹ́ta yẹn àmọ́ èèyàn 7 lòun ti pa. Ṣé ra àwọn 4 lòun pa wọ́n. Scott Ponder, Beverly Guy, Brian Lucas, Chris Shebert. Ṣé rí Scott Ponder yẹn òun ló ní ṣọ́ọ̀bù yẹn. Beverly Guy òun nìyá ẹ̀. Ṣé wá rí àwọn 2 tó kù yẹn òṣìṣẹ́ ibẹ̀ ni. 2003 ọdún 12 sẹ́yìn ló ń pa àwọn ará bí. Kéèsì yẹn àwọn ọlọ́pàá wọ́n ṣèwádìí títí wọn mẹ́ni tó pa wọ́n. Ó di cold case. Ọdọọdún náà máa ń gba kéèsì yẹn wò wọn mọ ẹni tó pa wọ́n. Ṣé rí ṣọ́ọ̀pù yìí oríṣiríṣi kẹ̀kẹ́ oríṣiríṣi tata gànràn làwọn ń tà ń bẹ̀. Níjọ́ náà ní 2003 ẹnìkan kọ̀ wọbẹ̀ ni ó dé gbébọn fáwọn 4 wọn dẹ̀ mẹ́ni tó jẹ́. Wọ́n ṣèwádìí títí nígbà wọ́n máa bí pé kí ló dé kí náà ṣe fún ẹ
ọdún 13 rèé tá ti ń wá ẹni tó ṣiṣẹ́ láabi yìí ló bá ní nígbà tí òun ra kẹ̀kẹ́ lọ́wọ́ wọn òun wá rí pé wọ́n jí kẹ̀kẹ́ yẹn padà lọ́wọ́ òun wá lọ bá wọn pé kí wọ́n dáwó òun padà wọ́n wá rí òun fín wọ́n bá òun sọ̀rọ̀ bákan ní tóun ṣe pa wọ́n nìyẹn èèyàn 4 ló pa ńjọ́ yẹn kò sí ẹlẹ́rìí kan báyìí wọn ò rí ẹ̀rí báyìí tán fi lè sọ pé òun ló ṣiṣẹ́ yẹn àfìgbà tó jẹ́wọ́ lẹ́yìn ọdún 13 ẹ máa wá wò pé kí ló lè ṣẹlẹ̀ sọmọkùnrin yìí kí ló sọ dàbà sórí ẹ̀ yìí ni ṣé nǹkan ṣe ni kí ló dé tó ṣerú tó tó yìí ó lówó lọ́wọ́ o tẹ bá rí àní èèyàn jàǹkan ní nílùú owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ pé kí ló lè ṣe tó fi lè ṣerú tó ṣe yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ṣe rí bí nígbà tó wà níbi ọmọ ọdún 15 ní 1987 nílùú kan tó ń pè ní Tempe ní Arizona ló ti kọ́kọ́ dáràn ó fipá jí ọmọ ọdún 14 gbé ó gbébọn sí létí ó wá fipá bá lò ní ọmọ ọdún 15 ṣe rí àwọn ìwà míì tọmọ bá ti ń hù wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi àwọn ọlọ́pàá ṣàṣèwádìí wọ́n ṣá rí i pé lóòótọ́ ló ṣe ní tó ṣe àmọ́ wọn lè fìdí ẹ̀ múlẹ̀ pó fipá bá ọmọbìnrin yẹn lò nítorí náà wọ́n fi sẹ́wọ̀n ọdún 15 ó lọ ọdún 14 lẹ́wọ̀n nínú ọdún 15 ṣé kò yẹ kó ti gbọ́n ṣé ẹ ti mọ̀ pé ó ti wà nú ẹ̀jẹ̀ ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé wọn lè fìdí ẹ̀ múlẹ̀ pó fipá bá ọmọbìnrin yẹn lò síbẹ̀ wọ́n fọkọ ẹ̀ sí rẹ́gísítà àwọn tó máa ń fipá bóbìnrin lò tó jẹ́ pé títí láéláé ló máa wà lórí rẹ́gísítà yẹn ṣẹ́mọ̀ wọ́n níbi tí wọ́n máa ń fi orúkọ wọn sí àwọn tó bá ti fi òfin ní ẹ bá ti dáràn nípa pé bóyá ó fipá bá yàn lò tó bá ti mú ẹlòmíì lè má lọ ẹ̀wọ̀n ẹlòmíì lè lọ ẹ̀wọ̀n wọ́n ṣàfọkọ rẹ̀ sí rẹ́gísítà yẹn ìmíì wọ́n lè ní fún bí ọdún 10 ìmíì wọ́n dẹ̀ lè ní títí láéláé kẹ́ ẹ lè mọ̀ pé Amẹ́ríkà gbolè ó gbọ̀lẹ́ lẹ́yìn gbogbo n tó ti dánwò yẹn pé ó tiẹ̀ wà lórí rẹ́gísítà yẹn nílùú ní UK ń bí àwọn iṣẹ́ kan kò tiẹ̀ ní lè ṣe àti tẹ̀síwájú ní ayé ẹ̀ ó máa nira síbẹ̀ ó sì ṣiṣẹ́ ó sì ṣàṣeyọrí débi pé nílùú yẹn ó lórúkọ ó rí owó ṣe òkè tí bá tún wá sọ fún yín pé wèrè ẹ̀ ní NAFDAC number ńkọ́ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣá ti arrest ẹ̀ ṣe mọ̀ pé lóǹkọ́ bẹ́ẹ̀ yẹn tó bá arrest ẹ̀ á wà ní remand ó lè wà lẹ́wọ̀n wọ́n á máa ṣèwádìí wọn lọ àwọn míì máa wà tó jẹ́ pé wọ́n máa gbà kán gba béèlì wọn ṣùgbọ́n béèlì yẹn owó yẹn máa gọbọi àmọ́ torí òun irú èèyàn tó jẹ́ àti irú àwọn ọ̀ràn tó dá wọn ò jẹ́ kán gba béèlì ẹ̀ ó wà lẹ́wọ̀n ńgbò wà lẹ́wọ̀n yẹn ara àwọn ìwádìí táwọn ọlọ́pàá ṣe ní wọ́n bá rí iṣẹ́ mọ̀ pé téèyàn bá ra nǹkan lórí Amazon bíi tí n bá ra kinní lórí Amazon nsìn mo lè kọ review pé kinní yìí ó ṣiṣẹ́ ó dá o kẹ́ ẹ lè mọ bí tí wèrè ọkùnrin yìí tó gbópọn dé àwọn nǹkan tó rà bí àwọn àgádágodo yẹn oríṣiríṣi àwọn nǹkan tó rà lórí Amazon ó lọ fi review lẹ̀ àwọn review tó fi sílẹ̀ àyà yẹn ajá bí kò sọ pé àwọn àgádágodo yìí wọ́n wúlò gan o àwọn nǹkan tó fi ń gbẹ́lẹ̀ ó kọ síbẹ̀ pé àwọn kinní ìwúlò fún téèyàn bá fẹ́ fi òkú èèyàn pamọ́ tán àwọn èèyàn ò ní rí àwọn mídíà wọ́n wá ń pè ní Amazon review killer tẹ bá Google ẹ̀ kéèsì ẹ̀ come up nígbà táwọn ọlọ́pàá ń béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ ó sọ fún wọn ó ní gbogbo àwọn tó ń pa yẹn tó tọ́ sí wọn lòún ṣe fún wọn ṣáà sọ fáwọn ọlọ́pàá pé òun pa ju èèyàn 7 lọ o àwọn tó ń pa wọ́n pọ̀ gan o àmọ́ ìwádìí ò tíì fi kankan tó nú ẹ̀ múlẹ̀ pé ó lè já sọdùn ni ẹ̀wọ̀n ọ̀rá rí dájú pé wọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀ wọ́n máa fààyè yẹn sílẹ̀ pé ọjọ́ iwájú o wọ́n lè tún ráwọn èèyàn tí wọ́n ń wá o tí wọ́n rí pò ló ṣiṣẹ́ yẹn nígbà wọ́n ṣàdélé ẹjọ́ 2017 wípé òun jẹ̀bi pé òun pààyàn lọ́nà 7 òun jẹ̀bi pé òun fipá múyàn mọ́lẹ̀ lọ́nà 2 òun sì tún jẹ̀bi pé òun fipá bá àwọn obìnrin lò nígbà tí wọ́n pe kálà tí kálà máa sọ̀rọ̀ kálà ní ìgbà míì máa wà tó máa mú un kúrò ní inú kọ̀ǹténà yẹn tó máa mú un lọ inú ilé ṣé ti rí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lára ògiri ó ló máa dè òun mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ àfipá bá òun lò nígbà tí wọ́n tú lé ẹ̀ ṣé ti rí ìbọn tẹ bá rá dúró tó fi ṣe ìbọn sí inú ilé gbogbo kọ̀rọ̀ inú ilé yẹn ìbọn ni a sì wíwí wọ́n jàjàjà pé wọ́n ṣèwádìí fínífíní kan tó fún yàn níbọn pé sórí eléyìí pé ṣẹlẹ̀ yóò tí ì dáràn rí àmọ́ Amẹ́ríkà àtìbọn 5 and 6 lọ́rọ̀ wọn ó tẹ́ wọn lọ́rùn wọn fowó rà bọ́n ju wọn jẹun lọ nítorí pé ó gbà pé òun jẹ̀bi ó ní ó jẹ́ kán lè dájọ́ òkú fún wọn ṣàfisẹ́ wọn gbére lọ́nà 7 consecutively tán bá ní wọ́n fi sẹ́wọ̀n gbére lọ́nà 7 concurrently ìyẹn mean pé ó ń lo
ẹ̀wọ̀n gbére méjèèje pọ̀ lẹ́ẹ̀kan náà ni àmọ́ tí wọ́n bá ní consecutively ẹ̀wọ̀n gbére lọ́nà méje léraléra lọ́nà méje lẹ́yìn yẹn wọ́n tún wá fi 60 years ṣé mo gbà bàbá ní àsì lẹ́nu kan ṣá tíbẹ̀ láwo èèfún fèrè kò ní kú lè wọn ó sáwà mí títí ń jẹ̀wá rẹ̀ ní South Carolina nígbà ìyá rẹ̀ ó tiẹ̀ sọ̀rọ̀ ní ilé ẹjọ́ ìyá ẹ̀ ní ọmọ òun o wípé ó wà misunderstood ṣé ti rí pé mo ti sọ pé kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi nígbà tó ọmọ ti ń fipá bá ọmọ ẹgbẹ́ ẹ̀ lò láti bí ọmọ ọdún 15 ṣé ti mọ̀ pọ́rọ̀ rẹ̀ tí wọ́n ní amúkun o ẹrù ẹwọ́ olókèlè ń wo ẹ̀wò sàlẹ̀ ṣé mọ̀ pọ́rọ̀ rẹ̀ ti wọ́ láti lé wa ládùúrú tó ṣe yẹn ní tí ó jáde lẹ́nu ìyá rẹ̀ ní pé ọmọ tó yẹ kó o bùjẹ kó ọmọ bùjẹ lékìrì ọdún tó kọjá yìí kẹ́ lè mọ̀ pé ọmọ àlè gidi ni bọ̀bọ̀ yìí wọ́n wá gbé lọ sí supermax confinement ṣe rí ẹ̀wọ̀n tún ní gírèdì o ibi tí wọ́n á gbé lọ yìí ó lékenkà ìdí tó dẹ̀ ṣe gbé lọ bẹ̀ ni pé àwọn obìnrin kan wà tí wọ́n ti sán lórí tó jẹ́ pé àwọn tí ń ṣẹ̀wọ̀n gbére ni wọ́n máa ń fẹ́ àwọn wà tó jẹ́ pé àwọn serial apààyàn yìí wọ́n jọ mọ́ kọ lẹ́tà síra wọn tó jẹ́ pé àwọn èèyàn táwọn láìkì nìyẹn ṣé wọn pé àwọn wèrè pọ̀ lu èbò náà ṣe rí ara àwọn tó máa ń kọ lẹ́tà sí yẹn ó wá sign signature ẹ̀ pé kán máa ṣe tíṣẹ̀ẹ̀tì kán máa kọ SKTK ìyẹn túmọ̀ sí pé serial apààyàn third collab ó tún wá mú àwọn àwòrán tí wọ́n yà ní gbogbo ibi tó ti dáràn yẹn ṣe mọ̀ pé àwọn àwòrán yẹn máa wà nínú àwọn ìwé ìròyìn káàkiri nǹkan kan àwọn fáǹsì ẹ̀ wèrè bíi tiẹ̀ wọ́n wàá fi ránṣẹ́ sí yá àmọ́ buwọ́lù wọ́n wá fẹ́ máa tà á torí pé o ṣe tó tó yẹn ó pa èèyàn 7 ó dẹ̀mí wọn légbodò ó tún wá fẹ́ máa fawó ìyẹn ló wá jẹ́ káwọn ìwọ́dà wọ́n wá gbé lọ síbi tó nípọn tó jẹ́ pé nǹkan mọ̀ pé ọlọ́run ọ̀kọlà nítorí náà bẹ́ẹ̀ bá ń lọ ibì kan ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tẹ́ ẹ̀ ń lọ èèyàn gbọ́dọ̀ máa sọ fún èèyàn kan ibi báyìí ni mò ń lọ ọlọ́run sì ní jára rìn fẹsẹ̀ sí i bó bá jẹ́ pé ó dágbére ni fún àwọn èèyàn pé ibi báyìí là ń lọ ni bó tiẹ̀ jẹ́ pé ó pa Charles lóòótọ́ kálá ò ní lo oṣù 2 àti díẹ̀ nínú ibẹ̀ yẹn nítorí pé àwọn ẹbí ẹ̀ àti sọ fọlọ́pàá pé ibi báyìí ló lọ ó ti tètè rí kò jẹ́ bó ṣe jẹ́ ẹ rí pé inú àwọn èèyàn jìn kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa ń rò pé èèyàn gidi ni ẹ jẹ́ á máa fààyè díẹ̀ lẹ̀ àbọ̀ ọlọ́run á túbọ̀ dájú lórí wa o kí lẹ rò sí kéèsì pọ̀ ńlẹ̀ ẹ bá wa ṣíà o kẹ̀sì máa kọ́mẹ̀ǹtì gbogbo ẹ̀yin tẹ́ fún Anstars mo dúpẹ́ o màá tún kàn sí yín láìpẹ́ ire o.